Hello ẹ̀yin èèyàn wa, ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn o, ẹ kú Nàìjíríà wa yìí o. Ẹ jọ̀ọ́ kí ni mo rí gbọ́ yìí o? Wọ́n ní ṣẹ́yìn náà ti gbọ́ ń bẹ̀ yẹn pé wọ́n ní ìyàwó Tinubu Olúrẹ̀mí Tinubu pé kò sí nǹkan tóun wá ń fi fún ẹ rò, kò sí nǹkan tó ń fọpọlọ wọn rò, òun àtọkọ ẹ̀. Ó rò pé bóyá nǹkan tó fẹ́ fi entice àwọn obìnrin Nàìjíríà nìyẹn, irọ́ ló pa. Tó wá pásìkì tó tún fún ní kó lọ ṣe, kó lọ ṣe kó tó ra àwọn obìnrin níyè, bóyá nǹkan tó tún fẹ́ ṣe nìyẹn, kó lè tún fi ra wọ́n níyè. Against 2027 ló ń ṣe yẹn. Kò sí, Bíbélì sọ pé gbogbo òdodo wa bí àkísà ẹlẹ́gbin ni. Kò sí nǹkan tó fẹ́ dá ṣe. Kò sí nǹkan tó fẹ́ dá ṣe, tó fẹ́ rò, tó fẹ́ sọ fún wa pé ká ṣe, tó máa dàbí ìyà tóun àti ọkọ ẹ̀ fi ń jẹ wá Nàìjíríà. Tó máa dàbí ìyà tí APC fi ń jẹ wá Nàìjíríà. Ó ṣe tán ní ó lọ launch fabricated kìíní aṣọ ẹbí. Òun lọ dá company yẹn lẹ̀ fún Nàìjíríà. Ṣé ìyẹn mọ̀ pọ̀ lọ dá ní ṣá? Ní gbogbo rògbòdìyàn tá à ń sọ yìí. Àwọn pẹ̀lú bó ṣe kọ́ ṣe pa àwọn ebi ń pa àwọn. Ẹ wo adúrú SARS tán ṣe, àbí adúrú kìíní tán ṣe. Adúrú kí náà tí ẹ̀ ń pè tán ṣe gbẹ̀yìn yìí. Wọ́n ní ebi ń pa wọ́n. Wọ́n fi ẹ̀dùnnú wọn hàn wọ́n everybody jáde sí gbangba. Pé kán jọ kí bàbá Tinubu kó tiẹ̀ wò ṣe. Kó fa owó epo wálẹ̀. Kán ṣí border. Kán fi kébi má yé pa wọ́n mọ́. Kí ìrẹsì wá sí the cheapest thing and everything to kí gbogbo nǹkan kan wálẹ̀. Kán mú gbogbo nǹkan wálẹ̀. Níṣe ni bàbá Tinubu ṣe náà fi èébú elépo dé tí. Ṣé nǹkan tí ìyàwó ẹ̀ fẹ́ fi entice obìnrin ni? Irọ́ lẹ pa. Ẹ ti ṣí. Àwọn aláìgbọràn bíi tiyín náà ló máa tún bá yín rà. Wọ́n tún máa gba àsìkí o. Ẹ lè ra àsìkí tiwa gbà. Ọmọ Ọlọ́run là wá ṣe. Ẹ lè ra àsìkí wa gbà. Àfi kẹ́ máa gba àsìkí aláìsìkí kẹ́ fi máa ṣe orí burúkú tẹ̀ ń ṣe. Orí burúkú mo rí pẹ̀lú ṣe yìí. Ìyàwó Tinubu àti ọkọ orí burúkú ni. Kí ló dé tẹ́ ẹ̀ ní fún ronú? Kí ló dé tẹ́ ẹ̀ rí ọpọlọ fi bára yín sọ̀rọ̀? Kí ló dé tán jẹ́ pé wọ́n sọ wọ́n tún fún yín ní advice ẹ̀ tún lẹ́ẹ̀ ní gbọ́? Kí ló dé? Ta ló ṣe yín? Ta ló ṣe? Ṣé títorí owó náà ni ò jẹ́ kẹ́ níyè nínú bẹ́ẹ̀? Ẹ wá ní ẹ fẹ́ lọ ṣaṣọ ẹbí. Ṣé nǹkan tó wá kàn Nàìjíríà nìyẹn? Ṣé ọ̀rọ̀ aṣọ ẹbí ló kàn? Ẹgbẹ́ jọdá. Ẹgbẹ́ APC jọdá. Ẹgbẹ́ orí burúkú jọdá. Èmi ò mọ nǹkan tó ń dùn yín tí ẹ fẹ́ fi ṣe independence on the first kan wọṣọ kan lọ ṣe independent látàgbà tá láyé ti dáyé tá mọ nǹkan tó jẹ́ independent. Tó ń ṣe 1st of October tó fi ṣe independent. Àjọyọ̀ ni pé ìlú yìí sàn wá. Ó sàn wá sówó, ó sàn wá sálàáfíà, ó sàn wá sí everything ní owó. Gbogbo nǹkan ní ìlú yìí sàn wá. Òun ni ìtumọ̀ pé wọ́n fi di òmìnira. Ṣé a di òmìnira sínú kíni náà? Nínú ebi. A bá di òmìnira sínú wàhálà ìdààmú. A di òmìnira sí gbogbo nǹkan tí Tinubu kí ló jẹ́? Sí hardship la di òmìnira sí. Àbí fún kíni la di òmìnira? Àbí a di òmìnira sí ìyà? Sínú ìyà. Ó mà ṣe o. Ìyá Tinubu, ẹ lọ sùn kẹ́ lọ ronú. Ṣèbí ẹ̀yin náà bímọ. Bóyá bẹ́ẹ̀ tí ẹ̀ ní èrò tí ó yẹ káwọn ọmọ yín pẹ̀lú èjì tẹwà ó yẹ káwọn ọmọ yín gangan máa fún yín ládùúrà pé wọ́n ṣé nǹkan tó kàn nìyẹn. Nǹkan tí èèyàn bá ní ló ń fún ọmọ ṣá. Èmi ò mọ̀ bóyá àwọn ọmọ yín ronú sí gbogbo bẹ́ẹ̀ nígbà tí ìyá ogun ò ní nǹkan tó fi ń ronú. So ẹ fẹ́ fi yẹn entice àwọn obìnrin. A fẹ́ ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ nínú ebi. Ara tó fẹ́ fi wọṣọ náà dà. Ṣé ara tẹ́bi ti ṣe mùnùmùnù ara tó ti di panla tẹ́bi ti fẹ́ pa wọ́n kú? Ṣáṣọ náà fẹ́ jẹ ni? Ṣáṣọ ló fẹ́ yó wọn? Àbáṣọ náà fẹ́ fi ra gbogbo ebi òun ni ebi tó òun ló ń jẹ tán fẹ́ pèsè káwọn ọmọ jẹ kọ́kàn wọn lè balẹ̀. Ẹ mọ̀ pé ara tó bá ti jẹun tó jẹun sálàáfíà òun ló máa rárọ̀ fi gbé aṣọ. Pẹ̀lú àwọn tó ti gbẹ bí panla.
àbáwọn tán rí tán ra ara faṣọ yẹn sí. Níbo náà fẹ́ aṣọ, ẹ mọ̀ pé aṣọ táṣọ bá wà, èèyàn bù sára. Tára bá ti wà mùdùmùdù, téèyàn ti jẹun kánú tó ti jẹ mùdùmùdù, ara ó tiẹ̀ rí nǹkan gbé jáde. Kí lẹ fẹ́ fi aṣọ yangàn sí nínú ebi? Wọ́n lébi òun wọnú kẹ́rọ̀ mi wọ̀. Nígbà tí ebi ń pa àwọn ọmọ ẹ̀dá, ẹ wá ní kí wọ́n ra aṣọ. Àwọn bíi tiyín náà ló máa rà ó. Ríra tèmi o. Ẹ sì rẹ́ni tí ẹ fẹ́ fún láṣọ. Mo mọ̀ wípé àwọn tó bá gba aṣọ yẹn, àsìkí wọn lẹ fẹ́ gbà. Kì í ṣe dídùn inú yín nígbà táwọn èèyàn ń pariwo pé ebi ń pa wọ́n, kẹ̀ ṣe wọ́n dáadáa káwọn lè rọ́nà lọ kán ráyé gbé. Ẹ wá ní oúnjẹ ló kù. Ẹ wá ní aṣọ ló kù. Kí ẹ ró aṣọ sínú igi. Nígbà téèyàn fẹ́ rán aṣọ sínú, ṣáwọn ebi ti pa tó ti di skeleton kalẹ̀ lẹ fẹ́ sọ wípé kán wá máa ṣọ sí. Ó dàbí pé orí yín ẹ gbọ́n. Tẹ bá gbọ́n, tẹ bá ní nǹkan tẹ fi ń ronú. Kì í ṣe ọ̀rọ̀ aṣọ ló yẹ kí ẹ máa sọ ní this time around. Can you imagine? Can you imagine? Ẹ mọ̀ pé ẹ̀yin lẹ jẹ́ kán máa sọ̀rọ̀ sí yín. Ẹ̀yin lẹ jẹ́ káwọn Nàìjíríà máa sọ̀rọ̀ sí yín. Ipò yín, ipò tẹ wà, ó yẹ kí kán máa respect yín, everybody. Tán bá sọ̀rọ̀, ìyàwó Nàìjíríà o, first lady Nàìjíríà o. Kíni kan ṣé àwọn ẹ̀kọ́ ayé àtijọ́ máa ní first lady, first lady. Bẹ́ẹ̀ sì ń sìn, bóyá second, third lady bí zero lady lè jẹ́ àti ẹ̀ mọ̀. Because instead of tán máa fi gbà pọ́nlé, wọ́n ń ṣépè fún yín. Ṣé èpè tán ń ṣẹ́ fún yín yẹn, ṣé dúdú inú yín nìyẹn? Wọ́n ń ṣẹ́ èpè fún yín, inú yín ń dùn. Ẹ ṣe tán ẹ láṣọ. Ta ni inú ẹ̀ dùn tó fẹ́ gba aṣọ lọ́wọ́ yín? Ẹ lọ ṣe, ẹ lọ ṣaṣọ. Àwọn bí etí yín, táyé wọn ti run bí ti yín, àwọn náà lè fẹ́ fún láṣọ. Ọlọ́run ò tí ẹ̀ ní jẹ́ ká bá wọn ra aṣọ wọ aṣọ ìbànújẹ́. Ọlọ́run ò ní jẹ́ ká wọ aṣọ ibi. God forbid. Ṣé òun yẹn là ń sọ? Àwọn ọmọ ọlọ́mọ lè bí ń pa àwọn ìwọ lọ aṣọ ló kù. Ẹ lọ ṣe, ẹ tẹ́tí bá àṣà o. Ìgbà tí ẹ rí nǹkan fowó ṣe, kẹ́kọ̀ọ́ máa waste owó, kẹ́ máa jẹ gbèsè. Gbogbo àwọn tẹ́ ń jẹ gbèsè yẹn lé lórí sí i, àwọn lè fẹ́ ra aṣọ fún. Ẹ rín wọn fín, ẹ̀ẹ́dẹ̀ ń ba ayé wọn jẹ́. Inú ẹ fi pé inú àwọn èèyàn máa dùn. Ṣọ́rọ̀ aṣọ, ṣáṣọ la fẹ́ máa ní nǹkan tó fẹ́ jẹ. Aṣọ la fẹ́ celebrate nínú ìyà. Ó dáa o. Ẹ ní kí ọkọ yín kó lọ open border. Ẹ̀yin àtọkọ yẹn bá ọkọ yín sọ̀rọ̀. Tó yẹ mo ṣe ń sọ pé ìyá Tinubu yìí, tó bá jẹ́ pé ó jẹ́ ìyàwó dáadáa ní ọ̀dẹ̀dẹ̀ ọkọ, ó yẹ kó nǹkan kán máa dárúkọ ẹ̀. Kan jọ kí òun gangan kán máa praise ẹ̀. Wọ́n praise Tinubu, wọ́n praise ìyàwó ẹ̀. Ayé ìyà. God forbid. Ẹ̀yin èèyàn wa, èmi dúpẹ́ lọ́wọ́ yín o fún títẹ́ sí àwọn ọ̀rọ̀ tá à ń sọ. Kí bóyá tẹ bá tún bá gbé rúmọ̀ yẹn, kí ẹ tó bá wa gbé fún ibikíbi tí Tinubu àti ìyàwó ẹ̀ bá wà. Mostly, ẹ mọ̀ pé ìyàwó Tinubu, that is a problem tó ní. Kò ní nǹkan tó fi ń ronú. So my sister, my brothers, mo kí yín o, ẹ kú tẹ́tí sí ọ̀rọ̀ wa o. Ọlọ́run á jẹ́ kí wọ́n gbọ́, kán dẹ̀ mú lò kẹ́ pín fún wọn. Kán gbọ́, káwọn aláìgbọràn gbọ́. Ìyàwó Tinubu bí bá wò. Idiot fellow. Ẹ ṣé tẹ́tí sí wa yín èèyàn mi. Ẹ bá wa share, kẹ́ dẹ̀ bá wa like. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Jésù Olúwa wa. Amen.